ní zaka èwo ni ò ní yọ zaka inú èyí tí ń gbé àtèyí tó fi rent náà kí lẹ́tún fi kún. àbí owó tó fi kọ́ gbogbo léhùn bọ́bá dọ́dọọdún kọ́ mọ value rẹ̀ ilé 1 million ìgbà tó bá tún di 2 million kọ́ mọ value rẹ̀ ní kọ́ mọ yọ zaka ìbéèrè àfáàní yẹn. àkọ́kọ́ ni pé gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tí ń kírun tó gbà fọ́lọ́run lákọ̀ọ́kọ́ tí ń sì ń kírun ó gbọ́dọ̀ máa yọ zaka o zaka sì yàtọ̀ fún sàárà zaka yàtọ̀ fún owó inú ẹnvílópù zaka yàtọ̀ fún owó téèyàn fi ń ṣètò àfa àti ń ṣàdúà fún zaka ni téèyàn gbọ́dọ̀ má mú nínú owó rẹ̀ ó sì ti níye kí níye náà òun ni gbogbo owó téèyàn bá ní múdà 2.5 nínú 100 Allahu Akbar ìdá 2 àti kíni àtààbọ̀ nínú 2.5%. òun ni èyí tí a ti máa gbọ́ ní túmọ̀ kan náà ní sísì nínú pọ́n làwọn bàbá wa fífi làákà ìgbé kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá mọ 2.5 yọ ọmọ sísì nínú pọ́n kí ni tó máa sísì 5 naira nínú 200 naira ntí ó mú jáde náà ní 2.5 ntí wọ́n ń gbé náà nù lọ́nà kẹta kọ́ba àyè èyí tí ń bẹ nínú tíra ni pé rubu al-ushri gbogbo owó rẹ̀ pín sí ọ̀nà 10 nínú 10 yìí náà wàá mú dá mélòó ká pín gbogbo owó sí mélòó 10 wàá mú kan nínú 10 yìí kó 9 máa ná ìwọ ló ní ó kù mélòó ńlẹ̀ ọlọ́run wa tún ní o mú gbogbo ẹyọ kan yìí wá tún dá ẹyọ kan yìí náà bọ́ bá dáhùn náà kọ́ wa mú mélòó mú 1/4 ìdá kan nù 4 nù ẹyọ kan nù 10 sẹ́rí pé ọlọ́run kọ́ mọ́ sẹ́yìn lórí ibú ní òfin máa gbọ́rọ̀ zaka lẹ́lòmíì ọ̀fẹ́ lè máa pé kí wọ́n má ṣe wá sí kan zaka mọ́ eléyìí ń là kọ́kọ́ ń ta fẹ́ gbára wá yẹn torí pé ọ̀gá wa Abubakar Siddiq radiyallahu anhu àrólé anabuwa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ń gbọ́ pé wọ́n jagun kan àkọ́kọ́ ogun tí wọ́n jà lẹ́yìn anabi òun ni kíni ogun ridda àwọn tí wọ́n láwọn ò ṣe ìsìláàmù mọ́ tí gbogbo mùsùlùmí kógun jà wọ́n gẹ́gẹ́ bí kèfèrí ẹ dákun kí ló sọ wọ́n di kèfèrí tí wọ́n fi ń bá wọn jagun wọn pa àwọn òkírun mọ́ o wọn pa àwọn ọ̀gbàwẹ̀ mọ́ o kọ́dà wọn wí la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam àmọ́ wọ́n ní àwọn ò ní san zakama níta Abubakar tó jà wọ́n lógun kalmurtadin gẹ́gẹ́ bí àwọn tí ọbọ̀sẹ̀ sẹ́yìn tó láwọn ò ṣe ìsìláàmù mọ́ ìtumọ̀ eléyìí ni pé bẹ́ẹ̀ yẹn bá ń kírun tí ń gbààwẹ̀ tí ń lọ ájì bí zaka bá yọ ọ́ lẹ̀ lọ́rọ̀ rẹ̀ ibi tí wọ́n tó sínú o irú Abubakar àti Umaru ti tò wọ́n nù kọlọ́nkọ́ mọ́sá sàmánà wa o zaka yìí wá ní àdáhùn béèrè oníbéèrè o ọlọ́run ọ̀wá pé o ní 50,000 naira ọyọ zaka kò pé o ní 100,000 ọyọ zaka ní náírà ti Nàìjíríà lónìí yìí kọ́dà bí yẹn bá ní 500,000 naira bọ́ọ̀ bá lè yọ zaka ọlọ́run ò pé ọyọ sàrà ni ó ṣe torí pé ní sọ́ọ̀bù zaka tó kéré jù òun ní 20 mithqala lóde òní ó ṣe déédéé góòlù tó tó 85 grams of gold 85 grams owó tó ra 85 grams bẹ́ẹ̀ bá mọ owó tí ó ra gíráàmù kọ̀ọ̀kan kìí ṣowó kéke ká tó wá rí tí ó ra 85 ojú ní tí ń sọ̀rọ̀ yìí ojú $500,000 naira lọ ẹni ó bá wá ní $500,000 ẹ dákun ṣe èyí wọn kárẹ̀ kó lọ́sì àbó ní 600,000 àbí jù bẹ́ẹ̀ lọ àbí 700 ẹnu rú rẹ ni ọba tó nírú owó òun lọ́lọ́ ní ọyọ mélòó ló sì ní ọyọ ń bẹ́ẹ̀ dá gbogbo ẹ̀ sọ́gọ́rùn-ún ìwọ máa ná 98.5 yọ 2.5 fáwọn kan ọ̀tán so bàbá sọ báyìí ẹlòmíì ó rò pé gbogbo owó òun lọ́lọ́ lóhùn ó kó wá yọ zaka ni kò rí bẹ́ẹ̀
ọlọ́run kọ́ mọ́sá sí rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa o ọlọ́run ò sì yọ ẹnìkan lẹ́m̀bí zaka ara sì gbọ́nù àáfà máa yọ zaka bá àáfà bá lówó zaka kò sínú tíra kan pé àwọn àfẹ́ yọ wọn máa yọ fún wọn ni torí tí ó fi jọ bẹ́ẹ̀ ni pé àfẹ́ sábà lówó àmọ́ ń gbọ́ bá ti di pé àáfà náà lówó káàfà náà yọ kíni kó yọ zaka o kò sí bí ẹ̀rí kan náà Al-Qur'ani àbí súnà pé ẹni ọba já àfa ò ní zaka lọ́rùn àmọ́ ká pàkíyèsí ń bì mo ti sọ ń bì náà rí ara àwọn àsìgbọ́ àṣejù tí ma wá wọ̀ zaka ọ̀wọ́ owó mọ́sálásí o zaka ọ̀wọ́ kíni owó mọ́sálásí bí mọ́sálásí bá ní 10 million zaka ọ̀wọ́ torí pé ntí zaka ọ̀wọ́ ní owó tààrẹ ni ó ní az-zakatu wajibatun ala kulli muslimin gbogbo mùsùlùmí kò bá wa jágbàlagbà kò bá àjọ mẹ́kẹ́ sóti lówó yọ̀yọ̀ zaka àmọ́wó tá a lè nàka sí pé ẹni ó ní bí owó mọ́sálásí ètò kọ́mọ̀nù pé mọ́sálásí wa yẹ yọ zaka rẹ wà yọ zaka owó mọ́sálásí nítorí pé kò ní kíni kò ní malikun muhaddadun kò lẹ́ni ó ní zaka sì jẹ́ dandan lórí orí kọ̀ọ̀kan ni òun ló fi jẹ́ pé bọ́mọ eke bá lówó yọ zaka kọ́dà bí o ti máa kírun bí o ti tóorun kí àwọn eléyìí kọ́ jẹ́ bí mọ̀kọ́dìmọ̀ ká wá lọ bí ìbéèrè torí mo rí pé àwọn eléyìí ni ó prepare wa káfí wa gbogbo ntí a bá wa tọ́lọ́mbá ni a wí pé ntọ́lọ́ ń wí ni kò ní nira lára ẹni ọba gbọ́ ó ti gbọ́ pé gbogbo ntọ́lọ́ ń béèrè ojú 2.5% ẹ̀mẹ́ ló lọ́dún ẹ̀ẹ̀kan péré lọ́dún ìbéèrè tá a fà wá béèrè yìí ara ìrọ̀rùn tí Islam ṣe ń pọ̀ ọ̀rọ̀ zaka ọlọ́run ṣe ń dẹ́kun fún wa débi pé àwọn tí yẹn bá ń lò ní nǹkan èlò rẹ̀ fún rẹ̀ kọ́dà kò sí zaka mbẹ́ irun tá a fà béèrè nísìnyí bẹ́ẹ̀ yẹn bá kọ́lé tí ń gbélé rẹ̀ fún rẹ̀ kò ní kíni nú kò ní zaka nú kọ́dà kọ́kọ́ villa kọ́kọ́ kíni kọ́kọ́ pálásì kò sí kíni kò sí zaka nú ẹ̀ bọ́ báyìí pòun ní gbé fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ yẹn bá ń lo mọ́tò kọ̀bá wa lo mọ́tò méjì mẹ́ta á kàn kìlọ̀ fún un dé pé má lò yìí tí ó bọ̀ sí sọ̀rọ̀fù o àmọ́ bọ́ báyìí pé hájà rẹ̀ nídìí kó lo mọ́tò mẹ́ta kìí ṣe wọ̀ bóyá láwọn ọmọ tí wọ́n gbé kan lọ léèwé ìyàwó rẹ̀ ó gbé kan lọ bí iṣẹ́ òun náà ó lò kan káwá pé bẹ́ẹ̀ yẹn bá ti ní mọ́tò mẹ́ta onínà àpà ní àà àmẹ́ni tí mọ́tò kan bá tó bọ́ bá ti ń lọ lo méjì ìná àpà nù ẹni tí méjì bá tó mi máa ti ń lo mẹ́ta kí wọ́n bá rí pé mi náà ní mẹ́ta èyí ń lo di ìná àpà àmọ́ bí mọ́tò yìí ti lè wá pọ̀ tó méjì ní mẹ́ta ní mẹ́rin sóun ní ń lò fún rẹ̀ àbáwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ń lò kò sí kíni kò sí zaka ń bẹ ẹ̀rí lórí eléyìí ní hadith anabu Muhammad sallallahu alaihi wa sallam anabi ní laysa ala rajuli fi abidihi wala fi farasihi sadaqa laysa ala rajuli fi abidihi wala fi farasihi sadaqa anabi sallallahu alaihi wasallam ní zaka nínú sharia ma pé zaka ní kíni sadaqa innama sadaqatu bí Qur'ani ti pé zaka nù innama tó ká bá gbọ́ yé pé bí sara la anabi dákọ̀ ń bẹ̀ zaka náà ní anabi wí gbogbo bí ẹ bá ti rí tá anabi bá ti ní sàárà dandan nù sharia zaka nù gbogbo sàárà yòókù kìí ṣe kíni gbogbo bí tí sọdakọ bá ti wá ń wá pé túláàsì ni ìtumọ̀ rẹ̀ ni pé zakanu nípa báyìí anabi ní sallallahu alayhi wa sallam ẹrú téèyàn ní àtẹ̀sìn tí ń gùn kò ní kíni nú kò ní zaka àwa ń pè kíni kan ní alqiyas nínú sharia bá anabi bá wá dákọ̀ ẹ̀sìn jọ̀hún gbogbo ń tó dúró ń po ẹ̀sìn tí ó fi dijọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama ìdájọ́ ẹ̀sìn náà ni wọ́n máa gbà ntí ń jẹ́ kìyàsù nínú sẹ̀ríà kí ni ń dúró ń po ẹ̀sìn lónìí mọ́tò pléènì ṣíìpù gbogbo ń téèyàn gún ọ̀kadà torí pé ntí wọ́n ń fi ẹ̀sìn ṣe ní ìgbà òun náà nù tọ́ abudu ńkọ́ kí ló dúró ń po abudu lónìí ẹrú anabi ní bọba lẹ́rú mawulẹ̀ ma valu ẹrú
ipe ẹrú yìí iye báyìí mọ́ra lẹ́sìn iye zaka báyìí lọ́wọ́ ìtumọ̀ yìí ni pé ntí wọ́n lo ẹrú fún jọ́ náà òun ni kí wọ́n fi wọ́n ṣiṣẹ́ òun ni kí wọ́n fi wọ́n ṣe iṣẹ́ owó pé wọ́n lọ rọ ẹrù ni wọ́n lọ roko ni wọ́n lọ gégi tí wọ́n tà ni kìyàsù rẹ̀ lónìí ni pé irú irinṣẹ́ táàfà fi ń ká kínní yìí kéèyàn wá pé ìbọn ta késẹ́ẹ̀tì tó bá ká máa yọ zaka rẹ̀ mbẹ́ kí yàfa múyọ ọmọbìnrin o abẹ́lómi náà tó bá rí bẹ́ẹ̀ kò bá ṣẹ̀rí àmú bẹ́ẹ̀ kò bá kínní kò bá ṣẹ̀rí àmú bẹ́ẹ̀ ntí òjò ọba mu ni pé ànábì lọ́lọ́ ń yọ̀ǹda irinṣẹ́ téèyàn fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti fi ẹrù ṣiṣẹ́ ń gbà ní òun láàfin wí fún wa nísìnyí pé kọ́dà bẹ́yìn bá ní bó wọ́n ń pè mọ́tò tí wọ́n fi ń ná èkó tí ń jẹ́ ọmọ bọ́s kò bá ní mẹ́ta kò bá ní mẹ́rin kò bá ní márùn kò nídìí kọ́ máa válù ọmọ bọ́ọ̀sì rẹ̀ ní ọdọọdún ìpè zakawọ́ adúrú mọ́tò tẹ ní tẹ̀ fi ń ná èkó yìí owó tó bá jáde ń bẹ̀ ní kíni òun ní zakawọ́ yọ̀ọ́ dà pọ̀ mọ́ àwọn owó rẹ̀ míì ọ̀nà kan tún nu táwọn èèyàn fi ń jí tá ń pọ̀rọ̀ zaka ńgbà tí ní sọ́ọ̀bù ní ẹlòmíràn wà á pín owó rẹ̀ ẹ̀dín yọ̀ wà á pín kélekèle zakọ́ wà á ní wọlé yìí kò ní wọlé yìí kò ní wọlé yìí kò ní wọlé sẹ̀rí àní ọlẹ̀ pọ̀ ẹlòmíì máa tan rẹ̀ bẹ́ẹ̀ ìgbà gbogbo tí ń bẹ lákàntì ń 300,000 náà ni ó sì ní sìmẹ́ǹtì ní ṣọ́ọ̀bù ó sì ní supamákẹ́ẹ̀tì tí ń bẹ́ẹ̀ tó 400,000 ọlẹ̀ pọ̀ ní o gbogbo tí ń bá ń jẹ́ ọjà tá a fẹ́ tà owó ni ọ̀rọ̀ alẹ̀ síbi kan ń retí pé mo fi lẹ̀ ń de owó mọ́lẹ̀ ni bàbá ti appreciate nísìnyí ta ọ̀dà pọ̀ ní owó àti kíni àti ọjà ìdájọ́ kan náà ni wọ́n ní ọ̀rọ̀ zaka pé al-naqdani wal-urud ay urudu at-tijara àmọ́ wàá rí àwọn nǹkan yòókù bí eléyìí tá a wí yìí ọlọ́run ṣe ní dẹ́kun ntẹ̀yìn bá ń lò fi generate owó irú ẹ̀ náà lọ́wọ́ á dáhùn ìbéèrè àfa ilé tá a fi ṣe kínni tá a fi rent èèyàn bá àkọlé àjà mẹ́rin kò bá àkọ́ márùn kò bá àkọ́ kan kò ní ìdí máa wá value rẹ̀ ní ọdọọdún torí pé ń fi ń ṣe kínni ń fi ń ṣiṣẹ́ tí ń mú owó jáde ni àmọ́ owó tó bá jáde ń bẹ́ẹ̀ ni ó lẹ́pọ̀ máwọn owó rẹ̀ míì tó bá ní bó bá ti wọ ní sọ́ọ̀bù dandan ni kó yọ zaka ń bẹ lẹ́ẹ̀kan péré ní ọdún mo rò pé pẹ̀lú àlàyé yìí ìbéèrè àfa mẹ́tẹ̀ẹ̀ta ti jáde ń bẹ àbí Allahu ta'ala a'lam náà. Ọlọ́run san àwọn arábìnrin sẹ́nìkan náà lọ́kọ́ àbá àwọn mẹ́tì Ọlọ́run san méjèèjì ní ẹ̀san dáadáa Ọlọ́run ṣe àlékún ìmánì wọn àti tiwa náà ká tó dáhùn ìbéèrè wọn yìí ó nídìí ká sọ ọ̀rọ̀ àkọ́sọ léyìí tí ó jẹ́ àgbọ́ èsì yé ǹjẹ́ alẹ́ rẹ nìkan nísìnyí tí ọmọ rẹ̀ lóbìnrin ọmọ yìí bóyá àwọn ọmọ méjì lápèjúwe ká pọ̀ ọmọ méjì ọ̀kan pátá ní ń wọ̀ jáde àbí ṣòkòtò àbí skẹ́ẹ̀tì kí skẹ́ẹ̀tì tí wọ́n ń wọ̀ nísìn kò ní tìjú kọ́ra bí ó rìnrìn àjò yọ wọ̀ bẹ́ẹ̀ náà ọ̀kan yòókù òun ó sì wọṣọ ọmọlúàbí kọ́ra bóyá pásọ náà ní òrò tí ò ní lo hijabu bẹ̀lẹ̀ yóò lo nìkọ́ọ̀bù ǹjẹ́ a rí ó ń la káì kan tí nǹkan kan ò tí ì kọlu la káì rẹ̀ kọ́ máa wá fa àwọn ọmọ yìí wéra wọn ká máa wí fọ́ ọmọ tí ń bo ntọ́lọ̀ ní ó bò kọ́ra bí èsè mùsùlùmí wípé máa kọ́sẹ̀
èyí tí ń wọ pátá yìí ìrọ̀pọ̀ bí kan tó ní làákà yóò wí báwọn. èyí tí ń báyàn nínú jẹ́ ni pé èyí wá ṣe bàbá wa rí ọmọ obìnrin tó tẹ̀lé tọlọ́hun débi pé ń lo hijabu ó tún wá gbọ́ pé ní àwọn ìyàwó Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kọ́dà àwọn a máa fi nǹkan bo ojú wọn bí wọ́n bá ti fẹ́ jáde sí ìta torí yìí kò sí iyèméjì ń bẹ nígbà níbo ni àwọn ìyá ńlá wa múra bí wọ́n ti múra nù nígbà wọn ni kí a máa wá pé ìbáwọn kan ni wọ́n sì júlẹ̀ ń òun náà gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ni ntí mo fẹ́ fàyọ ni pé ṣé èèyàn ń lọ wájú ni àbí ń ṣe kínni àbí ń lẹ́yìn tọrọ yẹ ká bala ká ìwà sọ̀rọ̀ ká tó lọ́nu tíra èyí tí ó dájú ni pé ọmọbìnrin tí ó bójú rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ ju èyí tí ó sí ojú lẹ̀ lọ eléyìí tó wá jẹ́ ìdáhùn sí béèrè arábìnrin yìí òun ni pé kí wàá ní ìdájọ́ ojú bíbò nínú ṣẹ̀ríà ìdájọ́ ojú bíbò nínú ṣẹ̀ríà ni pé sunna nabuwa Muhammad sallallahu alayhi wa sallam wa kanat alayhi ummahatul mu'minin gbogbo àwọn ìyá ńlá wa àtàwọn sọ̀hábìyàt bí wọ́n ti múra nù àmọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí táwọn onímọ̀ wò jumhuru àwọn alfa wọ́n ní kìí ṣe dandan bóbìnrin yẹn bá ní ìdí kan àbí míì tí ò lè mú un bójú wọ́n wá sọ pé kìí ṣe kíni kìí ṣe dandan ẹlòmíràn gbá àárín yẹn nìyẹn kọ́dà ẹlòmíràn mọ̀ pé èsì tá a fa àwọn náà tó wí báwọn ntẹ́rì ìṣẹ̀rí àfihàn wọn ni wọ́n wí nínú àwọn tí ọ̀pẹ́ púpọ̀ jù nínú àwọn àfa àtẹ́mọ̀ tó wíru ntí mo wí yìí òun ni Sheikh Nasiruddin Al-Albani rahimahullahu ta'ala kótó kan ayé Sheikh Nasiruddin Al-Albani òun ni àwọn àìmọ̀ mẹ́ta nínú àwọn àìmọ̀ mẹ́rin tá a mọ̀ ní madahibu fiqhu mẹ́ta wí níta àwọn wí ni pé ntí ń jẹ́ dandan ní téèyàn bá ṣe Ọlọ́run ọ̀jẹ̀ yá tá a bá pè nǹkan kan ní kíni wájibu nù sẹ̀ríà bọ́ bá ti lè fi lẹ̀ òjìyà ìtumọ̀ ń táwọn wínú pé àwọn ọ̀rẹ́ rí i pé bóbìnrin bá bo gbogbo ntí Ọlọ́run ní ó bo gbogbo ara rẹ̀ tó fi ẹnu kíni tó fi ẹnu ojú rẹ̀ lẹ̀ àwọn ọ̀rẹ́ rí i pé yóò jìyà torí ẹja máa gbọ́ istilahatu àwọn àfáà yìí òun ní irú baba Albani nígbà wọn bí wọn láyé wọn ní èyí tí mo wá wí yìí o ẹ wá lọ wo àwọn ọmọ mi obìnrin pátá ẹ nírí kan kó sí júlẹ̀ ṣẹ̀ríà ní èyí wọn ò pé kí lèmi ń ṣe ni wọn á pòun ní ṣẹ̀ríà òun ni pé kò sáàfà kan tí ò pé kóbìnrin ó bójú rẹ̀ òun ló pé jù ní ìmánì obìnrin òun lọ jọ báwọn sọ̀hábìyà ti gbé ìgbésí ayé wọn àmọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí bóbìnrin ọba bò ọba yìí pé yóò nìkan ni ò bò wọ́n láwọn ọ̀rẹ́ rí i pé yóò ṣe kíni yóò jìyà ẹ máa wí báwọn kí ọba àyè torí bàbá ń pẹ́ kì í ṣe wáá jíbọ̀ ẹlòmíì ọ̀gbọ́ yé àwọn àlùfáà wọ́n wà dé kọ́ńbẹ́nù ìbára wọn torí pé tí wọ́n bá ti lè ṣe ìtìláàkù pé wáá jíbù ní ìtumọ̀ rẹ̀ ní pẹ́ni tí ọba ti ṣe Ọlọ́run ọ̀jẹ̀ ya wọ́n ní kò le tó bẹ́ẹ̀ pé Ọlọ́run ọ̀jẹ̀ obìnrin tí ó bo gbogbo ara rẹ̀ tó kàn wá fi ojú rẹ̀ lẹ̀ àwọn ọ̀rẹ́ rí i pé yóò jẹ èyí wọn ò tó ní tí Ọlọ́run ọmọ wa jẹ́ ń yà sí àmọ́ èyí tó pé jù tó ní ládájú káwí bẹ́ẹ̀ èyí tó ní ládájú òun ní kíni òun ní bí mánì obìnrin bá débi pé ṣé bí wọ́n láwọn ìyá ńlá wa ti ṣe é nù bẹ́ẹ̀ lèmi ló ṣe èyí wọn ẹsẹ̀ gbẹ́ ẹni tí ó sí ojú lẹ̀ kọ́dà tó lọ hijabu eléyìí ni ọ̀rọ̀ púpọ̀ nínú àwọn àfọ onímọ̀ níjọ́hun àti eléyìí tí ọ̀pẹ àti lásìkò tá a ń lò lọ́wọ́ yìí sọ ẹ dákun ẹjá gbọ́ àwọn àlùfáà yìí òun làwọn àlùfáà yìí mo gbọ́ nínú àwọn àlùfáà mi sọ fún mi pé irú tí baba Albani wí irú ẹ̀ ní Sheikhuna Muhammad al-Amin Shinqiti rahimahullah irú ẹ̀ làwọn náà wí pé ọmọ àwọn obìnrin kan ò sì síjú lẹ̀
àmọ́ àwọn ò rí ntí àwọn ọba sì rí àwọn ò gbọ́dọ̀ wí àwọn ọ̀rẹ́ rí tọ́ lọ́lọ́wọ́ jẹ obìnrin mùsùlùmí yá tọ́ bá ṣe pẹ́ nu ojú rẹ̀ ló fi lẹ̀ torí pé rí pọ̀ bẹ́ẹ̀ para wọn tí ó ṣe bẹ́ẹ̀ nípa báyìí eléyìí ni ìbéèrè kan nu méjèèjì tó béèrè ìbéèrè rẹ̀ kejì náà ti wá kó sábẹ́ yìí náà òun ni pé bóbìnrin bá ọ láwọn rí ṣòro àbí ọ láwọn rí ṣòro ń bi irú ìṣòro yìí ó yẹ ká mọrú ṣòro òun àwọn ṣòro kan bẹ tí a gbọ́dọ̀ máa sáré juwọ́lẹ̀ fún wọn torí pé bí yẹn bá juwọ́lẹ̀ ń bi yín òun fi mí náà lọ òun lẹ̀sìn fi tán mẹ́lòmíì la wọn ò ní gbà wọn ò ní gbà náà ní àwọn bí iṣẹ́ wò ní gbà àwọn bí iṣẹ́ wò ní gbà nígbà báyà wọn ní ọ̀sáyé ọ̀run gan ni pé òun ní ìmọ̀ràn wa lẹ́yìn tá a ti sọ̀dájọ́ ṣẹ̀ríà obìnrin tí Ọlọ́run bá ní kó fẹ́ jọ àwọn tó ga jù ní ìmánì tí ń lo nìkọ́ọ̀bù irú obìnrin bẹ́ẹ̀ bọ́ bá ní ṣòro kan tẹ́nìkan fẹ́ halẹ̀ máa ń bí iṣẹ́ lọ́yọ̀ nìkọ́ọ̀bù lójú kọ́kọ́ kan kọ́dà wá rí èmi náà àtàwọn kan níbi ọba ti lẹ́tọ̀ọ́ kẹ́nìkan máa halẹ̀ mọ́ ọ yá kò sínú òfin iṣẹ́ yín àyín pé kéèyàn máa lo ẹ̀sìn rẹ̀ èyí ń nìmọ̀ràn tá a fẹ́ gba irú àwọn obìnrin òun náà máa gbọ́ báyìí mẹ́jọ jẹ́ pé ní à ń rí ṣòro ń bi iṣẹ́ ẹgbẹ́lẹ́ yìí lẹ̀ à ń rí ṣòro ń bi iṣẹ́ ńgbà táwọn kan ju tojú lẹ̀ wọ́n ní wọ́n má borí má rárá lẹ́kọ̀ọ́ nísìn wọn ò pọ́ mọ́ bójú wá léèwé lẹ́kọ̀ọ́ kó fi nǹkan ṣe rí lásán tó dọ̀ràn ńgbà ọba yá wọn ni wọn sì gbá àyà náà lẹ̀ òun ni hekima ń bẹ ń bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dìde dúró pé àní gbà torí pé ìgbà eléyìí kìí ṣe pé àtòrí èyí ọ̀rọ̀ wa padà ìdájọ́ ṣẹ̀ríà láti wí òun ló pé jù àmọ́ kìí ṣe dandan gẹ́gẹ́ bí aráyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà àmọ́ ìwọ̀n wá pé ẹni gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan ẹni ọba wa fẹ́ lọ bí pípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ní rí ọmọ yín tí ó wọṣọ tí ó wọ pátá kẹ́ pé lọ́ọ́ wọ pátá a gbọ́dọ̀ rẹ ni wọ́n fẹ́ pé lẹ́sìn náà ká máa wá halẹ̀ mọ́ nípa báyìí ìmọ̀ràn nu kọ́mọ́tì jẹ́ pé ńgbà wọn ti àti ní sọ̀rọ̀ yìí wọ́n ti ní kì í ṣe dandan ìmánì rẹ tó gbé ọ débẹ̀ mẹ́ńtéènì rẹ ó pé ọ púpọ̀ láyé àti lálùkìyámà ọlọ́run ó ṣe ní ọ̀run fún àwọn arábìnrin bẹ́ẹ̀ náà. nọ́mbà 3 kí nọ́mbà 3 kó tó béèrè ọkùnrin ò kọ ìbéèrè o nọ́mbà là fún ọkùnrin àwọn tó fi ìbéèrè ránṣẹ́ láti ọ̀dọ̀ ọkùnrin àgbàlá yìí. nọ́mbà 3. àwọn obìnrin nìkan la fún láyè kí wọ́n kọ ìbéèrè. aleykum salaam. a sì ti ń bọ̀ a ti wí náà kìí ṣe ìwọ̀ tá a bá rí obìnrin tí ó mọ nǹkan kọ àbí tí ó fẹ́ kọ kóun náà gba máikrófóònù kó ṣe kínní wọ́n béèrè bẹ́ẹ̀ wájú anabuwa Muhammad sallallahu alayhi wa sallam kìí ṣe ìwọ̀ o torí náà obìnrin ẹlòmíì lè kó wọn mọ nǹkan kọ àbó wọn ò fẹ́ kọ mọ̀rọ̀pá àmọ́ fún wọn láyè. nọ́mbà 4 ni ọ kò tí ì kàn nọ́mbà 4 ni o wọ́n nọ́mbà 3 là ń wà. Naam. Tẹ́yìn bá. Naam. Ẹgbẹ́ kò lẹ́nu ẹ̀. Naam. Naam. Téèyàn orí kó àgbàrẹ pé. Alhamdulillah ọlọ́run san àfa alẹ́ san dáadáa ìbéèrè àkọ́kọ́ mo rò pé alhamdulillah nínú tí ọ̀dà bíi pọ́lọ́ ti ní ó yé lọ́pọ̀lọpọ̀ àwùjọ ni pé ìjọ keje ni ọmọ
wọ́n ní bóyá lè tún arẹ́ nìkan náà tí ó sàtún lagidi pé mẹ́jọ òun náà làwọ́ sàṣe eléyìí ń bá rí i pé irú agidi pé àṣà ni gbọ́ kọ́dà bẹ́ẹ̀ bá lànàbí wí ni sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ mọ́nkàrù lọ́fẹ́ ṣe wọn kí lọ́fẹ́ ṣe ni mọ́nkàrù ni nínú dandan sí ni ká ṣe kíni nkàrù alimunkar bàbá rẹ ni tí ń ṣe tí ọ̀dà ká kọ̀ fún àwọn afa wa gbé májẹ̀mú kalẹ̀ wọ́n ní lánàá pé ibi téèyàn bá ti mọ̀ pé mọ́nkàrù wọn ó ṣe séèyàn lè lọ bẹ̀ huduru alwalaim allati fiha almunkar ya ibi ẹni ìpè mí sí wọn ó ṣe kíni wọn ó ṣe mọ́nkàrù mbẹ nǹkan kan tó lè mú yàn lọ ni pé kíni alqudratu ala al-inkar alqudratu ala al-inkar kìí ṣe pé wọn ó fi ọkùn jọ ń bẹ o pé kọ́dà broda kìíní náà wá ibẹ̀ sì ní ọ̀dà kọ́dà malam náà ń bẹ ń bẹ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá mọ̀ pé bóun bá débẹ̀ wọ́n gbà wọn láyè òun náà ráyè àti sọ̀rọ̀ pé ntẹ́ ń ṣe yìí kódà bẹ́ẹ̀ yẹn bá torí yìí ń lọ ibi tí wọ́n ti ṣe múnkàrù nìkan lọ́rọ̀ rẹ̀ fúyẹ́ àmọ́ ẹ̀ rí i pé èmi náà kàn lọ ní kọ́dà lómi ò ní ọkàn ń kọ̀ sí ọkàn kíkọ́ ń bi kéèyàn lọ rú bẹ̀ ìtumọ̀ ọkàn kíkọ́ ni pé kí wọ́n béèrè rẹ̀ kí wọ́n pé kò sọ̀rọ̀ àmọ́ àárí kò pé nǹkan kan kò ṣe wáàsí fún wa kò lágbára wáàsí ìtumọ̀ nkárò kọ́líbì ni pé kí wọ́n wọ́ ọtí nírú ìbẹ̀hùn ìtumọ̀ ọkàn nù kí pé kéèyàn wá jókòó ẹlòmíì ó jókòó ń bi tébù kan náà tí wọ́n ti ń sáfù ọtí yóò pọ̀ ọkàn ń kọ̀ kéèyàn gbọ́ ìtumọ̀ fábì kọ́líbì yíyé ìyẹn ìtumọ̀ kọ́líbù ni pé ọ̀ lágbára ò sì lè sọ àmọ́ àwọn ìṣesí rí ó fi hàn pé a kò tẹ́ nìyí lọ́rùn nípa báyìí bọ́bá jẹ́ bẹ́ẹ̀ ti rí gbìn yẹn tí wọ́n fi wá bí yín pé èéṣe ẹbọ́mọ ìyá rẹ ni ẹbẹ́gbọ́n rẹ ni pé mo wí fún un kọ́ra mo kí ọ̀rọ̀ ànábì fún un sallallahu alaihi wasallam ó ní bá ànábì bá wí wọn tó wọn ó ṣe wọn èmi ò wá lè lọ́ọ́rù yìí hàn èyí ń tó fún yàn ní ọdúró torí pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq ànábì ló wí bẹ́ẹ̀ agbọ́dọ̀ bẹ̀rù agbọ́dọ̀ pé àfẹ́sẹ̀ ẹni tí ọlọ́run dá ká máa wá sẹ́ni tí tọ́ da bọ́yọ̀ lọ́n lè wá pé bọ́bá rí báwọn òun náà lè tààrọ̀ ọjà àkóso làákà yìí pé torí pé èyí táwọn ọmọ ni pé ìbánijà nítorí tọ́lọ́run ló yẹ kó máa pọ̀ sọ̀rọ̀ pọ̀lọpọ̀ ní táwa máa jà sí nítorí tara wa ni bọ̀tírú àwọn ìjà báyìí ni àwọn sọ̀hábẹ́ máa jà ẹ bá gbọ́ pé sàbẹ̀ kan lóhùn òkè nìkan àbí sàbẹ̀ kan ní òun bẹ́ nìkan jà ẹ̀rí pé tí wọ́n wí ni pé ó sì ṣe nǹkan báyìí tó mọ̀ pọ́ lọ́wọ́ ọ̀fẹ́ eléyìí wọn ní jẹ́ alḥubbu fillah walbughdu fillah òun là nàbí júwe sallallahu alaihi wasallam ànábì ní awthaqu ural iman alḥubbu fillah walbughdu fillah òun ló yí jù nínú okùn ìmánì ọlọ́run kọ́ mọ́sá àṣẹ rọrùn lónìí pẹ̀lú ẹ̀ kíni kejì ìmáàmù tí ń ṣe jálàbí àkọ́kọ́ ni pé alḥukmu ala shay'i far'un an tasawwuri kéèyàn tó dájọ́ kan gbọ́dọ̀ máa ń tí wọ́n ní ó dájọ́ lé lórí jálàbí láńgbèjì kan ni tó kẹnu inú jálàbí ń bẹ tó yẹ pé ní iṣẹ́ kèfèrí ni torí pé yóò pè kọ́dà ẹlòmíín lóhùn ṣe jálàbí yóò pọ̀fọ̀ yóò pè àlìjànú gbogbo eléyìí tó ti mú yàn kó nu ìsìláàmù yẹn ni wa minal jalbi nínú jálàbí sí ni èyí tí ó sọ yẹn di kèfèrí ńbẹ́ńbẹ́ tó yẹ pé fòsúùkù ni ẹ̀ṣẹ̀ ni ìwà àpòkì ni kí wọ́n pè yàn nísìn pé wọ́n ń ṣe o ẹni tí ń tọ́tí náà ó pè wọ́n pé kọ́jọ́ máa ta yóò sì wé nǹkan kan fún un ó lè tàn gan náà kó ipò kan wérò kan fún un náà àmọ́ inú tó ṣe ń gan èyí ń fò súnkù nù ordinary lè léyìn nìkan ọ̀sọ̀ yẹn di kíni ọ̀sọ̀ yẹn di kíni ọ̀sọ̀ yẹn di kèfèrí àwọn examples láàrin méjèèjì ẹ̀yin náà máa wá fi wọn èyí tó kù gbogbo ẹni tó bá ti ṣe pé jálíbù tiẹ̀ ẹ̀ṣẹ̀ ni kéde bíi kúfúrú
kò láì fi bọ́bá ipò òun ní ìmáàmù kéèyàn ó kírun ní ẹ̀yìn rẹ̀ torí pé kọ́ńdà ni pé man sahhat salatuhu sahhat imamatuhu man sahhat salatuhu sahhat imamatuhu àmẹ́rẹ́ ní kejì lam tasih salatuhu salatul káfírí la tasih ẹni tí òun náà wọ́n bá kírun tí irun rẹ̀ wọlé mọ́tò lẹ́yìn ẹ̀ òun lẹni tó ti kú òní kíni tó ti kú òní mùsùlùmí so àlàyé tí ń bẹ bẹ́ẹ̀ ní kúkúrú Allahu ta'ala a'lam. eléyìí nǹkan gbọ́dọ̀ eléyìí nǹkan. nígbà tó wọn bá ti kọ ní Nàìjíríà sí pé IBTC lápẹẹrẹ pé wọn operate interest free àti interest èso èèyàn lè ókun lọ́dún wọn pẹ̀lú èyí tó jẹ́ interest free ṣé wọ́n sì lè yáwó níbi ọ̀nà aláàlì àgbà wọn fún wọn wọn lówó pọ̀. alhamdulillah ọlọ́run ọ̀sán oníbẹ̀rẹ̀ yìí lẹ́sàn dáadáa mo rò pé gbogbo wa ní a sì ń gbìn sí òfin tí ọlọ́run ní a máa gbìn sí lórí ọ̀rọ̀ rìbá nípa pé gbogbo báǹkì tó kúnlù àwọn ní báǹkì oní èlé àwọn àfáàsì ṣe fatiwa pé lópin ìgbà tí ọba tí ì sí mi lópin ìgbà tí kíni fatiwa gbogbo àfọ onímọ̀ lágbàáyé nù pé Islam ò ní wá la mọ̀mọ́ a pé a máa kó sábẹ́ awọ bí a máa kó sábẹ́ ẹni àbí bọ́bá lè sọnù kọ́ sọnù ọlọ́run ò ní wá la débẹ̀ ní gbogbo àfa alágbàáyé fi páàsì fatiwa pé ibi tí ọba tí ì sí omi tọ́tẹ́ ọlọ́run lọ́rùn ìyẹn ní ìtẹ́ pé ní interest free báńkì tí ò jẹ́ báńkì oní rìbá pé kò láì fi mẹ́mbàbí ad-darura mẹ́mbàbí lọ́nà ad-darura kéèyàn máa lo báńkì lélẹ̀ tí ọba tí ì sí omi ìbéèrè tèmi rẹ̀ wá bira wa Nàìjíríà ni pé lónìí tí a ń sọ̀rọ̀ yìí ṣé kò sí mi kónkálukú náà mọ̀ pé omi ti wà níjọ́ tí omi bá ti wá wà kò sí dọ̀rúra mọ́ o kò sí kíni kò sí dọ̀rúra mọ́ n ti ń jẹ́ dọ̀rúra ni pé ńgbà tá a rí mi bẹ́ẹ̀ yẹn bá ti rí mi òun làwọn afá mọ̀ pé n téèyàn ń jẹ pẹ̀lú dọ̀rúra bọ́bá yìí kó gbé sẹ́nu tó fẹ́ fi lẹ́nu lórí mi èyí tó ti dété rẹ̀ wọn gbọ́dọ̀ lọ o ẹnu yìí tó lọ yọ̀ǹda ni bóyá yìí tó ti dé ọ̀nà fún máwùlẹ̀ pọ̀ torí pé ìnira lè wà ń bi pípọ̀ rẹ̀ torí ahọ́n náà sì ṣe ti ta gbogbo ntí ọba tí ì di pé yọ fà nira fún yàn ọkàn dàbí ẹ̀rín ni àwọn tí ìmánì wọn tí ìmánì tí ọlọ́run ti ní kí ìmánì tí wọ́n tún ga ẹjẹ́ ń fún yín lápèjúwe kan náà tán Abubakar Siddiq radiyallahu anhu òun pọ̀ haramu rí nígbà wọn wí fún pé ó tó ní wàláhì illam yakhruj illa ma'a nafsi la akhrajtu bọ́bá yìí pé kò ní jáde àfi kẹ́mi wọn jáde tẹ̀lé wọn jà àjọ jáde ni Abubakar Siddiq radiyallahu kí ni haramu tá Abubakar jẹ ẹlòmíín jẹ lẹ́ẹ̀mẹ́lò lẹ́ àìmọye lónìí tí ọmọ jẹ́ ń sọ fún ọkọ ọmọ ọjọ́ béèrè tá a bá béèrè tán nísìn Abubakar ní ọmọ sẹ́kàn bí ọmọ ọ̀dọ̀ bí ẹrú òun ni ó lọ ṣiṣẹ́ owó iṣẹ́ tó bá ṣe tó bá dé ọ̀gá ntí àwọn rí lónìí ni gẹ́gẹ́ bí ẹrú olówó rẹ̀ ló ní òun àti owó rẹ̀ ó wá lọ́njọ́ kan kò ríṣẹ́ kò tètè rí irú iṣẹ́ tí máa rí Ọlọ́run wá rí ẹnìkan létà nígbà náà sọ fún Abubakar o òun rí ẹnìkan tí ó pé ní kóhun tó dọ́dọ̀ Abubakar lòun ti mọ̀ nígbà òun ní òun náà Ọlọ́run máa ṣe kí ni alkahana kẹ́yìn ọkàn lóhun rí na síyàn àbí ọtẹ kínní kan bí báyìí lọ láàrin òrì Ọlọ́run máa ṣe òun ò sì mọ̀ òun ò sí kíni òun ọ̀mọ́ Ọlọ́run kan láwọn kan máa kó sí wọn lọ́wọ́ náà ni wọ́n bá sì dé òun ó gbé kan fún wọn ó ní fataka hantulahu mo bá ní mo rí na sí mo sì wí kíní kan fún ó ní owó tó wáyé kó fún un gbà òun kò rí òun ìjọ tóun wá jáde tóun ò tètè ríṣẹ́ yìí lórí òun lọ́wọ́ ní owó sẹ́yìn ìjọ òun ẹjọ́ ó ní lòun kó wá fún ọ̀gá ń jọ̀hún
Abubakar ti wá jẹ bí nǹkan jíjẹ ni ó ti gbà ó ti jẹ kíní ìkọ́mọ yóò tó máa kó tó máa ṣàlàyé tẹnu rẹ̀ òun la Abubakar wá ti ọwọ́ bọ̀ ọ̀nà fún rẹ̀ pé àfikọ́ jáde pé inú yìí haramu ní gbẹbẹ mo fi ní ọkọ̀ dàbí ìgbà tí ọjọ́ rẹ̀ rìn ni àmọ́ ìtí ọba ní wá la Ọlọ́run ò pé dandan ni ẹ máa wò ń bẹ̀ ọ́ nísìn lẹ́ẹ̀fì rántí tí mo wí ń pọ̀rọ̀ nìkọ́ọ̀bù àti hijabu lẹ́ẹ̀ka àwọn kankan bẹ tó jẹ́ dandan ìkan bẹ tó ipò òun ló pé tó ní ládájú ìtumọ̀ eléyìí ni pé ẹni oúnjẹ bá ti dénú rẹ̀ káwá pé bí ọba ti pọ̀ Ọlọ́run ọjẹ́ yá kò rí báwọn ṣé kọ́ mọ̀ halali lòun rò pé òun jẹ omi ní kọ́ mọ̀ jẹ mọ́ àmọ́ wọ́n bá lè ṣe báwo bá kiri ti ṣe èyí òun ló ṣe kíni òun ló pé jù Ọlọ́run yìí sì jẹ́ nǹkan kan ọ́rá rè má retí pé Ọlọ́run ó tó wa àtàwọn bá kiri síbi kan náà ẹnìkan lè pọ̀ oúnjẹ haramu ìwọ ntí wọ́n lágbára mọ́ níbi pé àníjẹ̀mí ìmọ̀dé so kéèyàn má retí pé lẹ́bù kan náà lèèyàn wà ń wájú Ọlọ́run yìí sọba alábòsí liyazdadu imanan ma'a imani al-imanu yazidu wa yanqus nípa báyìí ká padà sórí ọ̀rọ̀ báńkì rìbá èyí tí ò sí iyèméjì ń bẹ ni pé ẹ̀ṣẹ̀ ńláńlá ni owó èlé èyí tí wọ́n mọ ọ̀pọ̀lọpọ̀ báńkì lé lónìí Ọlọ́run wa ní ká rí inú àwọn ọmọ mùsùlùmí tó dìde gbogbo àgbáyé wọ́n pẹ́ wọn tó dé Nàìjíríà ń bí yìí ni bọ̀ tí wọ́n ti dé Nàìjíríà náà pé a ṣe ọ̀nà tẹ́ fi kú ònú rìbá jíjẹ yìí ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣe pọ̀ má tún fi ti rìbá kun tí wọ́n ń wí nù o but ìṣòro tó wá wà ní pé bàbá wí báyìí ń bomi ẹlòmíràn wá pé ẹ̀kan pé ń bẹ ní àwọ̀ orí oríṣi àwọn tí wọ́n ń ṣètò báńkì oríṣi méjì ni wọ́n àwọn kan bẹ tó yẹ pé ní àwọn ti yọnu yẹnyẹn kó ń bi rìbá wọn ò sì bójú wẹ̀yìn àmọ́ gẹ́gẹ́ bí mọ́nì tí ó máa dínkù tí ó sì máa lé tá a jọra wa tán yẹnyẹn àwọn báńkì kan ojú tí wọn ètí kó ń bẹ̀ yẹnyẹn pé a ṣe tọlọ́run yìí náà àmọ́ tí tẹ́lẹ̀ òun náà sì ń bẹ ní ọba fẹ́ kọ́ra bẹ́yàn lọlé kí wọ́n bá bí ọ pé bọ́ ọba ní option pé nínú eléyìí tí ọ yọnu yẹ́nyẹ́ yìí àtẹ̀yí tí ojú rẹ̀ kú ń bẹ̀ yìí èwo ló mú ń bẹ̀ èyí tó yọnu yẹ́nyẹ́ ni òun lẹ̀mí yẹn balẹ̀ sí pé àmọ́ àwọn àlùfáà lágbàáyé ti gbé méjèèjì yẹ̀ wò pẹ̀lú fatuwa àwọn onímọ̀ tí wọ́n ní mọ̀ ń pa ṣẹ̀ríà pé kárí báwí ọ̀sán ju kíni ọ̀sán ju àìrí báwí lọ ẹ̀rí báńkì tí yujahiru Allaha bil ma'siyah wípé àwọn òwe rìbá yìí nìkan náà ni ó yàtọ̀ díẹ̀ fẹ́yìí tó ní tọ́ àti gbọ́ àmọ́ àwọn ọmọ ẹyọ ń bẹ̀ díẹ̀ ni òun ni irú ìtafà béèrè yìí níjọ́ tá a bá ní opportunity àti rí àwọn èyí tí wọ́n yọnu yẹ́nyẹ́ òun irú Ìlọrin tá a ti ń sọ̀rọ̀ yìí wọn ò tí ì sí ní Nàìjíríà yìí báńkì kan náà ló ti yọnu yẹ́nyẹ́ òun ni wọ́n ń pè ní Jaiz Bank àwọn ti yọ ẹnu wọ́n ti yọ owó àtẹ̀sẹ̀ àtẹnu wọn kó ń bi rìbá Ọlọ́run níjà wọn lọ́ra padà sí ibú àtàwa náà àmọ́ wọ́n ń ṣe díẹ̀ ni torí pé bí wọn bá wà kíáfù torí ẹlòmíì ọ̀gbọ́n wọn yé àárín ọ̀tá ni wọ́n wà bí wọ́n bá ti fẹ́ lójú tí ó gbẹ dojú pọ̀ ní ti pé àwí fún yín ní àwọn òrìṣẹ́ òun àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n máa ń gbé ẹsẹ̀ yẹn ní ọ̀kọ̀ọ̀kan torí mo gbọ́dọ̀ sọ ní ti bá mọ̀ ń pa rẹ̀ ẹlòmíì ti ń rò pé ní gbogbo àná lásìjọ ṣe wàhálà rẹ̀ ńgbà ó dé ní sí àwọn Haúsá nìkan ni wọ́n gbé sọ́dọ̀ wọn kò rí bẹ́ẹ̀ láńsẹ̀sì tíjọba fún wọn nísìnyí north east àti north west nìkan wọn gbọ́dọ̀ ná tán wọn kọjá bẹ́ẹ̀ lè rí branch wọn outside the regions méjèèjì but pẹ̀lú ògbó Ọlọ́run kọ́dún yìí ó tó parí wọ́n ń plan àti ní láńsẹ̀sì tí ó kárí gbogbo Nàìjíríà nígbà táwọn eléyìí ọba tí ìwà kárí gbogbo Nàìjíríà sáà máa jẹ rìbá náà lọ ni àbí bá a bá rí opportunity míì onírò ìtàfà béèrè yìí àti wá rí inú àwọn táwọn náà ti ní àti gbọ́ pé rìbá ọ̀dà àmọ́ àwọn òjì lè yọ yanyan àwọn afáàsì ní òsè nkankan ọ̀sán ju onírìbá pọ́nbélé lọ ní òní authoritatively
torí àwọn ẹlòmíì ń parọ́ fáwọn èèyàn wọ́n kàn ń gba owó pé àwa náà ń ṣe non-interest ni wọ́n kàn ń bí ọjọ́ gbájú ẹ̀ èyí tí torí ẹni tí ó ṣe non-interest gbọ́dọ̀ láwọn àfa àti mójútó kèsì pé yìí tẹ̀ ń jẹ rìbá tẹ́lẹ̀ náà fúnra yín lẹ́tùn wá ní tá ń wò pé rìbá ti kú ń bẹ́ẹ̀ nínú òfin tí nàìjíríà gbé kalẹ̀ nàìjíríà náà gbófin ní kalẹ̀ pé a gbọ́dọ̀ ráwọn àfa àtọ́ dángájá tá a lè trust kí báńkì kan ó tó wá gba láńsẹ̀sì lọ́wọ́ tiwa pé òun ní non-interest mo lè assure yín pé ní nàìjíríà ti búrẹ́ àtòrò rẹ̀ lónìí báńkì méjì náà ló nírúwé bẹ́ẹ̀ lẹ́yìn Jaiz Bank tí ó ṣe kínní tóun ti number one òun yọnu yẹnyẹn Stanbic IBTC tẹ dákọ ní naam àwọn náà ti ní ntọ́fẹsẹ̀ rinlẹ̀ tí ń pè ní non-interest window ìyẹn ni pé àwọn èèyàn yẹnyẹn irú Ìlọrin mo rò pé wọ́n wà ńlọrin àbí irú bẹ́ẹ̀ bí yẹn bá rú wọn ṣe ọ̀sán ju kọ́ máa bá wọn ní rìbá pọ́nbélé lọ. Báńkì ẹlẹ́ẹ̀kejì òun ni Sterling Bank àwọn náà ti yọnu díẹ̀ bí irú àwọn Stanbic IBTC ó ṣe ní láàánú Stanbic IBTC ní tó jẹ́ kí tí wọ́n yá ni pé kìí sọ àwọn ọmọ Nàìjíríà wọn ni àwọn ọmọ South Africa làwọn ní torí mo ti sọ fún yín bí rí pé bí táwọn mùsùlùmí bá ti kéré wọ́n máa múra sẹ́sìn gan ju ìjà bá ti pọ̀ lọ àwọn ọ̀gá wọn tí wọ́n ní báńkì South Africa ni wọ́n ní ẹ gbọ́dọ̀ fáwọn mùsùlùmí láyè kí wọ́n ṣe ntọ́lọ́run wọn ni wọ́n ṣe sọ̀bọ̀dé ní kúkúrú Stanbic IBTC bẹ́ẹ̀ ti wí wọ́n fẹsẹ̀ rinlẹ̀ Sterling Bank náà àwọn àfáà gidi ń bẹ ń bi ọ̀nà méjèèjì tí mo mọ sọ́mọ̀ bẹ́ẹ̀ mo mọ nínú wọn àmẹ́rí báńkì míì ti máa ń wí fún yín pé òun ẹni ó fi ìwé tí Central Bank fún kó fi hàn yín torí arípa àwọn kan náà ń lẹ ìwé pé àwọn ń ṣe kínní orin lẹ̀ nígbà tí yẹn kàn ń pé ṣe gọ̀ ni ẹ máa bọ̀ so a sì gbọ́dọ̀ sọ ìtí ń dòdòdò àmọ́ àwọn méjèèjì yìí kódà a lè sọ pé ẹ encourage wọn torí pé bí wọn bá ti rí èèyàn wọn padà síbi rìbá pọ́nbélé wọn bí akú sí wíńdò náà wọn ò wá so ara ń táwọn àfáà wí lágbàáyé nù pé ẹ encourage àwọn tí pẹ̀lú ògùn ọlọ́run gbogbo àwọn tó ti yọnu bẹ́ẹ̀ a lè fún yín lẹ́ examples tó pọ̀ lágbàáyé wọ́n máa ń padà yọnu yẹ́nyẹ́ ni so ọbẹ̀ ta bàbá rí wọn bẹ́ẹ̀ kí a patronize wọn ọlọ́run ó ṣe gbogbo ẹ̀rọ Allahu ta'ala alam. àfáà yìí nù number 4. náà gbogbo èyí tó bá ti yàtọ̀ fún yìí dáadáa kọ̀ yìí ṣe kò ní ìdíkà máa bá báńkì kan polo ok ẹ jẹ́ n fi nǹkan kan kún then àwọn kan náà tún wá wà ká má ṣàbòsí à ń pè wọ́n ní microfinance bank èèyàn lè ṣe microfinance tọ́lọ́n náà Nàìjíríà ti fààyè gbà bẹ́ẹ̀ bá ní microfinance rìbá ló wọ́n máa ṣe àyè wa bọ́ bá sì ní microfinance tọ́lọ́n tí ò sí rìbá ń bẹ òun náà wà àwọn yẹn gan àwọn náà yọnu yányán ni bíi Jaiz làwọn náà ẹnu yàtọ̀ tí wọ́n ní pé micro làwọn ìtumọ̀ micro ni pé bọ́ bá yẹ pé local government kan ló lóun ó ti máa operate bí máa ń bẹ nílọrin south nísìnyí kò gbọdọ̀ ní branch nílọrin west ẹnu yàtọ̀ wọn nu èyí tó bá yẹ pé state wide ní ẹ gbọdọ̀ rí lọ́yọ̀ọ́ tó bá yẹ pé Kwara ní ọwọ́ àbọ̀tẹ́ bá rí irú wọn àwọn náà yányán ni microfinance tó bá pèrè ẹ̀ ní non-interest àwọn náà yọnu yányán at least lẹ́kọ̀ọ́ mọ̀ mọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ Albaraka Bank Bank Albaraka wà lẹ́kọ̀ọ́ ní Saidi Gombe nílẹ̀ Haúsá Atijara Bank àwọn kan náà láìpẹ́ lọ́sùn àwọn èèyàn ti ń dìde sórí wọn tẹ́ bá rí wọn bẹ́ẹ̀ àwọn yóò náà fọkàn balẹ̀ pé halali tọ́lọ̀ ní àṣẹ ni làwọn eléyìí sọ yẹ kí n fi yẹn náà kún. naam.
bá fún yẹn ní nǹkan. Okay. Ọ̀pá yín wọn rẹ ọ̀pá ilé yín rẹ ọ̀pá Kùránì rẹ. Ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ kí ni ìbéèrè alákọ̀ọ́kọ́? Anabi ló wí bẹ́ẹ̀ mẹ́kọ́ orí afa ni ẹni ọgbọ́n anabi ló wí sallallahu alaihi wasallam. Anabi ní al-aidu fi hibatihi ẹni ọba bóyá ní nǹkan tí ń tún gbà padà ẹ̀wọ̀n tá anabi fi wé ó dàbí kal-kalbi ya'udu ila qayhi ó dàbí ajá tí ó bì kalẹ̀ tí ó sì tún padà lọ bẹ̀ tí ó tún kó ibi rẹ̀ jẹ ṣẹ́gbọ́. So anabi ni ó ní kọ̀ da níta bá ti bọ̀yàn ká gbà pé àbọ̀yàn yẹn àmọ́rò kéèsì tẹ́yìn wá wí ṣe mọ̀ pé ńgbà tẹ́yìn ó bùn ẹ̀ mọ̀ pé bí ó ti lónù ètè yẹn bá ti wá rí bẹ́ẹ̀ torí pé ewu ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kẹ́yìn ọmọ kó sábẹ́ wala ta'awanu 'ala al-ithmi wal-'udwan ọmọ tẹ́ bá ti kẹ́fin báyìí àbí bẹ́ẹ̀ sì kẹ́fin náà irú tẹ́ mọ̀ pé ìdá olójú méjì ni ó lè fi ṣe dáadáa ó sì lè fi ṣe aburú láwọn tó rí bẹ́ẹ̀ èèyàn lè gbé májẹ̀mú kalẹ̀ pé mo bùn ọ pẹ̀lú condition pé ó lò dáadáa o níjọ́ tó bá ti di pọ́lọ́n lò ó fi ń sẹ̀ ìbùn ọmọ èyí òun èèyàn lè ti wí kalẹ̀ lọ́jọ́ tó ti bùn láwọn tí wọ́n bá máa ń lò ní ojú méjì àmọ́ àwọn tó bá yẹ pé kò sí ẹ̀sùn kan lẹ́yìn àpò bùn yẹn ló ń jẹ nísìnyí yọ jẹ náà ni àbí so amaru ń tẹ́ wí ó ṣe pàtàkì ńgbẹ̀ yẹn bá wá mú sẹ́ẹ̀tì tẹ́yìn bùn tó pa tọlọ́run rẹ kó ń bẹ̀ tó fi ti ṣe tọ́ọ̀nì sí irinṣẹ́ rẹ̀ yín lẹ́sìn lẹ́fún èyí wọn láìfi kéèyàn kọ́dà eléyìí tẹ́ ti bùn ní náà lè pé àníyàn tẹ́ mi fi bùn ọ́ ó rí i pé mo ká nǹkan báyìí síbẹ̀ mo ká nǹkan báyìí síbẹ̀ bí kinní wọn ọba ti sí ń bẹ̀ mọ́ tó gbé ní tí wọ́n máa wà ń bẹ̀ ní ń gbà nǹkan mi Al-Imam Shafi'i ní kèétí ẹ̀ ṣe wọ̀ kìí ṣe haramu ọlá nàbí kan rẹkọmẹ́ndì pé kéèyàn ọmọ ṣe kíni kéèyàn ọmọ gba ẹ̀bùn padà ní ó ní kìí ṣe wọ̀ bí kọ́ọ̀sì bá wà láti gba ẹ̀bùn yẹn padà irú eléyìí wọn lè ṣe bẹ́ẹ̀ Wallahu ta'ala a'lam. eléyìí wọn ìmọ̀ràn láàfún yín irúṣẹ́ kò sí irúṣẹ́ tẹ̀ ń kọ́ táwọn súnà ò ti mọ̀ àwa làákàn máa gbà lára wa àwọn àlùfáà Dáúdù nù bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ wẹ́ldà àdúgbò fọlọ́n ẹ̀rì télọ̀ amalam Saidi télọ̀ ọ̀gá ní gbogbo àwọn táwọn wí yìí ń bi iṣẹ́ wọn èsì télọ̀ kọ́sẹ́ lọ́dọ̀ àwọn malam Abu Aisha birikila àwọn tèmi mọ́nu ẹ̀yin náà mọ àwọn ẹlòmíì ẹ má wulẹ̀ wàhálà ara yín ẹlòmíì wọn ní àbíkó ń rọtí wa ebọ́ mọ́rú ẹ̀ ń tọ́ lọ kọ́sẹ́ lọ́dọ̀ ẹ̀ àwọn àfáà yóò ní pé ọmọ tí wá àwọn ò ní pé o ṣe ń tí ọlọ́run ọ̀fẹ́ ìmọ̀ràn yẹn la fẹ́ gbà wá má wulẹ̀ wá pírọ́blẹ́mù fúnra rẹ tí ọ wà kọ́sẹ́ ọdún mẹ́wàá kọ́sẹ́ ọdún márùn wọ́n wà yarí báwọn ní fún ọ ní ìwé iṣẹ́ rẹ sọ wà tún lọ bẹ̀rẹ̀ iṣẹ́ mi kíkọ́ ni àbó torí yìí wọ́n patọ́ lọ́ǹtì torí náà ìmọ̀ràn lẹ́yìn ò níbi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀kọ́ náà ni gbogbo ẹni tí wọ́n bá sọ ọmọ rẹ̀ dìdàkudà nílé ìwé lónìí ọlọ́run ó bì í agbọ́ ti jọ̀hún pé ìwé wọn ní wọ́n wá kà ní wọ́n ń sọ Rasidi di Richard àmọ́ ó ti mọ̀ lónìí o ilé ìwé tí wọ́n kọ́ ọmọ rẹ̀ ń wé tí wọ́n kọ́ ń ké ó ti kúnlẹ̀ ẹlòmíràn ọmọ wa pín standard irọ́ gbogbo ẹ̀ ntí ọlọ́run bá ti ní ọmọ tọ́lọ́run bá ní kó rí ó pé kọ́dà bọ́ kàwé lábẹ́ igi bọ́ bá kàwé ní kíni lábẹ́ igi nígbà wọn bá ti dé yunifásitì gbogbo ẹ̀ ó ti wà neutralized
àtọmọtẹ ẹnu rẹ̀ mú gbégbégbé àsìn èbó àbí nǹkan wọn yé páàsì nígbà míì tó àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wẹ́ èbó tí wọ́n máa orí tí wọ́n nígbà tó lọ́n ti rí orí ó pé òun yóò rí ní so ẹ má jà tanra wa ṣẹgbọ́ èèyàn gbọ́dọ̀ ọ̀rọ̀ iman àwọn àfáàní al-imanu ra'sul mal iman la kò rí owó ẹ̀yìn bá ti sọnù ọ̀sán kan nù ọlọ́run pẹ̀lú wa so ìmọ̀ràn ní àfọ̀n yín bì yẹn èèyàn ń kọ́sẹ́ ni o wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ ni o kọ́dà wọ́n bá fẹ́ kéwú náà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kéwú náà ẹwọ ntọ́ kan náà àwọn àìmọ̀ aládìsí ni inna hadha al-ilma dinun inna hadha al-ilma falyanzur ahadukum amman ya'khudhu dinahu inna hadha al-ilma dinun kéwú èsì ẹ̀kọ́ lásán ẹ̀sìn ni falyanzur ahadukum amman ya'khudhu dinahu kéyìn owó ẹni tí ó gbẹ̀sìn rẹ̀ lọ́wọ́ rẹ̀ o al-imam Malik rahimahullah kana yaqulu وجد في هذا المسجد أكثر من 70 عالما يقول قال صلى الله عليه وسلم ولا نجلس عنده بمسألة النبي on le ka up to 70 anything pé قال رسول الله صلى الله عليه وسلم ayado rẹ̀ tora mọ̀ pé قال àwọn ẹnu nìkan ni kò bá ṣe ọwọ́ rẹ̀ mu on bidia ni aboni nǹkan kan ni gbogbo examples yìí làwọn àfáà ti fi lélẹ̀ kódà bẹ́ẹ̀ yóò kéwú náà kìí ṣe ìwé nìkan kódà bẹ́ẹ̀ yóò kọsẹ́ alhamdulilayi ọlọ́run tiẹ̀ ti wá ní kí gbogbo ẹ̀ kọ́ rọrùn kò síṣẹ́ tó o fẹ́ kọ́ ọ̀rẹ́ ni tí ò ní gbọ́tí ọ̀rẹ́ ni tí ò ní pé ọ takotọ́ lọ́hùn yìí ò ní ẹja wádìí o kọ́ lọ́n kó sí rọrùn fún wa. ọjọ́ ti lọ. ìdájọ́ haidu àti nefas bákan náà ni ìdájọ́ janaba òun náà dúró ní ọ̀tọ̀ òun ló fi jẹ́ pé janaba yóò bá ọkùnrin yóò bá obìnrin àmọ́ haidu àti nefasu obìnrin nìkan ló ní ìyàtọ̀ sì ń bẹ nínú ìdájọ́ méjèèjì mo ti wí inú ìyàtọ̀ wọn ni pé aljunubu ẹni ó bá jó ní janaba kò gbọ́dọ̀ kí al-Qur'an al-Karim èèwọ̀ ni kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ ké al-Qur'an al-Karim ẹni ó bá jẹ́ oní janaba la ẹni ó bá jẹ́ oní haidọ àbójó ní nífàsù kèé sí wọ̀ fún kó ṣe kíni kó ké al-Qur'an al-Karim àmọ́ kan tún wá pa wọ́n pọ̀ òun ni gbígbá al-Qur'an al-Karim mú torí pé ó yẹ ká ìyàtọ̀ ń bẹ láàrin méjì oní janaba ò ní gbá mú kò sì ní ké kọ́dà bọ́ mọ́ lórí àmẹ́rí àwọn obìnrin tí wọ́n bá wà nù haidọ̀ fún tí wọ́n wà ń bẹ̀ fọjọ́ 4 5 mẹ́fà àwọn afáàní tí ara ń tí yàtọ̀ fi bá a ní pé ní gbogbo ntí jánábọ̀ ó tẹ́ kìkẹ́yìn ó fi clear rẹ̀ kó ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10 kò díyàn lọ́wọ́ kò gbàjọ́ kan kò gbàjọ́ méjì bi khilafi al-haidọ̀ wan-nifas àmọ́ ń tọ́pa wọn pọ̀ ní pé gbígbá al-Qur'an al-Karim mọ́ látàrí ọ̀rọ̀ pé la yamassuhu illa al-mutahharun òun ni pé èyí tó kàn balẹ̀ sí ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ yẹn bá wà nù haidọ̀ náà má gba al-Qur'ani mọ́ àwọn àlùfáà wa gbìyànjú àwọn àlùfáà kan ṣe fatuwa pé àbíbóbìnrin yìí bá nídìí àti gba al-Qur'ani mọ́ kó fi nǹkan bọ ọwọ́ rẹ̀ ara àwọn àlùfáà minal mu'asirin nínú àwọn contemporary àwọn àlùfáà láwọn àlùfáà sunna tí wọ́n ṣe fatuwa bẹ́ẹ̀ pé nítorí pé obìnrin láàrin ijọ́ 4 5 yìí bọ́bá ha Kùránì ó lè nídìí àti máa ṣe mọ̀rọ́jà rẹ̀ ó sì lè má máa rántí gbogbo rẹ̀ ní orí irú bẹ́ẹ̀ wọ́n ló lè fi glove bọ ọwọ́ tó bá dé dọ̀rúra fún kó gbé Al-Kùránì Karim àmọ́ tí ó bá sí dọ̀rúra fún kó máa kéyìí tó ti mọ̀ ní orí yẹn títí tí ó fi parí àmọ́ kó kí Al-Kùránì kìí ṣe wọ̀ fún al-haid wan-nufasa ọjọ́ ti lọ hada wallahu ta'ala ìwọ fún obìnrin oníjànàbà bákan náà kò gbọ́dọ̀ wọ mọ́sálásí ẹni tí ń bá wà nù jànàbà lọ wẹ̀ jànàbà ni o tó wá wọ mọ́sálásí àmọ́ tí jànàbà bá bá yẹn mọ́sálásí ńkọ́ kò sẹ́lọ̀hún o kò sí kínní kò sẹ́lọ̀hún bóyá èèyàn sùn mọ́sálásí ó wá lálàá orí ntí ọmọkùnrin àbí tọmọbìnrin máa rí jànàbà náà nù ntí ó ṣe ni pé kó tara jáde kó tó padà wọ mọ́sálásí kó rí pé òun ti wẹ̀
àmọ́ alhaid ẹni tí ń ṣe haidọ̀ lọ́wọ́ haidu àti anufasa ìyapa ẹnu díẹ̀ wà láàrin àwọn àlùfáà látàrí pé hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ní bọ́bá dijọ́ ìdí káwọn obìnrin ó jáde hatta al-huyyad wan-nufasa àtobìnrin tí ń ṣe haidọ̀ àtobìnrin tí ń ṣe nífàsù anabi wá fi kún pé waya'tazilna as-salah waya'tazilna ní riwaya mi waya'tazilna al-musalla pé kí wọ́n ó jìnnà sí ìrun níbòmí kí wọ́n ó jìnnà sí kíni ààyè ìkírun èyí tí ó wà akọrọbù ni pé níta anabi fẹ́ wí náà ni pé sallallahu alayhi wa sallam òun ni pé obìnrin tí ń ṣe haidọ̀ lọ́wọ́ àbí tí ń ṣe nífàsù lọ́wọ́ kò ní di àti wá mọ́sálásí torí pé kí ni wọ́n máa ń ṣe mọ́sálásí kí là máa ń ṣe mọ́sálásí ńgbà obìnrin bá ti ṣe i'tizalu sọ̀lá bilazimi ni pé qad i'tazalat almasjid idha i'tazalat as-salat yalzam min dhalika annaha ta'tazil almusalla awil masjid nípa báyìí wallahu alam tí ó bá sí dọ̀rúra fóbìnrin gbogbo nǹkan wọ̀nyí àyè dọ̀rúra ńbẹ́ńbẹ́ tí ó bá sí dọ̀rúra fóbìnrin tó bá wà nù haidọ̀ àbọ̀ wà nínú nífàsù máa jókòó ní varanda masalasi bọba ẹlòmíì ó pé pé wọn àtàwọn ọ̀rẹ́ òun làwọn jọ wá ìwọ máa wọ bí tí wọn ó ti ṣe kínní tí wọn ó ti kírun nínú masalasi wallahu ta'ala a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi. náà mo sì mú sọ pé wá